Ẹ káàbọ̀ o, a tún ti jí lónìí o. Day 2 in China. Day 2 in China. Adẹ̀wà wá dàbí promax kiri o. À ń wálẹ̀ ọ̀gẹ́rẹ́. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ gan ti lọ ń ṣe shopping. Nílé ìtàwé. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ẹ̀ rí pé ara oníkálukú tutù, ara oníkálukú balẹ̀. Ara ilẹ̀ ọ̀gẹ́rẹ́ gan ó ti ṣe kíni? Ó ti lọ ń ṣe shopping, òun náà fẹ́ kọjá wọ Nàìjà. A tún ti jí lónìí o. Ilẹ̀ lọ. Ṣé ni Bọ́lá sọ pé mo máa kélé ìwọlé ṣé wá rí lè tí Bọ́lá ṣe tí ò dá. Bọ́lá wá lọ kó palm slippers original. Ó wá ní ṣe rí àwọn palm yìí. Mo ń kó bọ̀ Nàìjíríà. Ẹ wá original lélẹ̀. Ó yàtọ̀ sí gbẹ̀gbẹ̀. Ẹ̀dẹ̀mọ̀ èèyàn tó máa ń wọ palm kiri. Palm mọ́là ó ti yẹ professional boxer. Àdárúkọ ò tọrọ wà bá jọ tí ẹ̀yin ni kẹ́ gba bọ́kẹ́ẹ̀tì kẹ́ máa ké sí o. Àdárúkọ o. Èmi ò mèèyàn tí Fọlá gan bá wí wípé òun ti ń kó páàmù wọlé, mi ò gbà tí Fọlá bẹ̀rẹ̀ sí ń ta páàmù. Gbogbo ti mọ̀ pé bọ́ba ṣẹ̀sìn òní kò ní bàtà gidi ni. Wọ́n ṣe ní gbogbo bàtà bọ́ba ṣẹ̀sìn ti jẹ́ ìyàwó òrówó ra bàtà fún. Kí wá láǹfààní gan? Kí ló wá rí mú bọ̀ bẹ́ẹ̀ báyìí? Ẹnjìnìà olórí ẹja. Kí ló wá rí mú bọ̀ bẹ́ẹ̀? Gbogbo bó ṣe lọ ló ṣe bọ̀. You no go back, you no go front. Torí àtẹnujẹ láti lápòpọ̀. Kí ló wá rí mú bọ̀ mẹ́? Ilé ìtajà ẹ̀ ń sọ ọdún. Àǹtí mi, ẹ tẹ̀ kó ẹ̀sìn ìyẹn náà. Gbogbo bí ilẹ̀ tí ń ṣẹ̀sìn. Wọ́n mà ní wọ́n ti yọ dókítọ̀ kúrò lórúkọ gbogbo àwọn tó ní PhD báyìí. Ọ̀rọ̀ ìgbọ́ o. Ṣé wọ́n sọ yín sáàbù tẹ́lẹ̀? Àtijọ́ yìí tí gbogbo wọn ti ń lo dókítọ̀ kò sí wàhálà o. Bọ̀ nísìnyí wọ́n ti yọ dókítọ̀ kúrò lẹ̀. Dr. Chief Mrs. Labubu. Dr. Chief Mrs. ó tún máa di Chief Mrs. Mrs. nǹkan kò Mrs. mọ́. Kí la máa wá ṣe báyìí? Ṣé ẹ̀ ní lọ gbówó yín padà níbi tẹ́ ẹ̀ tí lọ fowó ra certificate? Torí mi ìmọ̀ mi tó ti gbé doctorate lẹ́yìn lọ́wọ́ nígbà tẹ́ ẹ̀ ṣe kí ni? Nígbà honorary mo mọ̀ pé ó possible kẹ́ gba honorary. Owó dẹ̀nà fi ń tó yẹn. Tó bá ti lówó wà gba honorary. Bọ̀ pé o fẹ́ ní doctorate láì law school tó jẹ́ pé ojoojúmọ́ tan kámẹ́rà ìwà àti rédíò yẹn mí ìṣèdéèrè. Ìwọ ló fẹ́ gba doctorate. Ṣé bọ́ ṣe ń gbà nìyẹn? I was the class captain in my primary school. Ibi tó tún lọ gba doctorate yẹn ò tún ṣe class captain bẹ́ẹ̀. My secondary school, in my university days, in my ṣe kíní kan class captain. Jọ ẹ ṣàkú ìgbáradì boxing tó ń bọ̀ yìí. Wọ́n ní wọ́n ti fẹ́ train Queen Mother pa. Wọ́n ní wọ́n train Queen Mother lọ́wọ́lọ́wọ́. Lizzy, àfẹ́ gbọ́ pé gbà yẹn ní nǹkan kan ṣe ẹ́ o. Ṣé o mọ̀ pé ìwọ ló sọ pé o accept the challenge? Àfẹ́ gbọ́ pé nǹkan ṣe ẹ́ nígbà yẹn o. Torí a mọ̀ ẹ́ lórí social media pé ìjà ọ̀lẹ ló máa ń jà. Olójo gan. Gbogbo ayé ló mọ̀ pé bó ṣe wà yìí ojo ni ẹ́. Ẹnu ẹ̀ ní àfẹnú. Ṣé o mọ̀ pé tí ìyàwó bá defeat irú àwa yìí a lè jẹ́ kó gbádùn ẹ̀sìn tó máa ṣe ó máa ju ti Ìdúmọ̀tà dé lọ. A tún máa mú another date fún ẹ tó fi máa ṣe ẹ̀sìn tá a máa fi ṣe anniversary ẹ̀sìn tó ṣe. Ṣé o mọ̀ pé irú àwa yìí? Ṣé o mọ̀ pé ayé retí ẹlẹ́yà rẹ o, wọ́n retí ẹlẹ́yà rẹ o lójoojúmọ́. Ṣé o gẹ́tì ẹ̀sìn táwọn yìí máa fi ẹ́ ṣe? Kò ní ṣe kí ni? Kò ní fọ́ní o. A máa mú date àti máa ṣe anniversary pé wọ́n tún nà ẹ̀, wọ́n bojú ẹ̀ jẹ́ nínú boxing ring. Ṣé o ti prepare? Torí òun ló ń gbọ́n pèpè tó ń gbọ́n pèpè tó ń sájáde. It's not to talk. It's can you box? Tó ló accept the challenge tó ní training tó ń sọ pé Engineer Lawal is a professional Lawal tó ń kó yẹ̀pẹ̀ ní professional boxer. Ṣé o accept? Ṣé o ọ̀pọ̀ ready? Queen Mother ò mà kì í ṣe ṣeré. Ṣé o mọ̀ pé ó ti pẹ́ táwọn èèyàn ti sọ pé tó bá mú ẹ tí ìwọ náà dẹ̀ mọ̀. Ìwọ tó jẹ́ pé kò tí ì dórí boxing ring gan o lè jáde ẹ̀rù ń bá ẹ. O mọ̀ pé wọ́n máa ṣe é léṣe ni. Ó wà lára nǹkan tó kì í fi ń lọ party. Yàtọ̀ sí pé wọ́n cancel ẹ̀rù ń bá ẹ pé gbogbo àwọn tó ti ṣẹnu bú tó bá lọ mú ẹ. Irú Ìyábọ̀ tó bá lọ ká ẹ mọ́bì kan wá jẹ
bàbá torí ẹ̀ ló ṣe fẹ́ máa lọ anywhere tó bá ti wà torí ó ti mọ̀ pé o ò safe náà ló jẹ́ pé inú ilé ló máa ń jókòó sí kò máa ní dà tí Queen Mother tó bá tún ṣe é léṣe á tún fi day every day náà fi ń ṣẹ̀sìn every year ni wọ́n máa celebrate pé wọ́n lu wèrè wọn ò ní jẹ́ kó gbádùn lórí social media ṣé o ti lọ ń ṣe training sílẹ̀ ṣé o ti lọ ń ṣe training sílẹ̀ sórí ọ̀rọ̀ Fọlá ṣì fi Fọlá lẹ̀ ọmọ ológo nìyẹn kò sí nǹkan tó ẹ lè ṣe sí bẹ́ẹ̀ ni ọmọ ológo nìyẹn there is nothing you can do about Fọlá ògo wà lára ẹ̀ ògo ló ń jẹ́ kó dán pé o máa ṣe pé ikú o máa gbélé o máa ṣe gbogbo ẹ̀ ṣé ilẹ̀ ọ̀gẹ́rẹ́ yẹn ò rí Fọlá nígbà tó ń lọ ṣèbó yẹ kó stop ẹ̀ ní immigration office ilẹ̀ ọ̀gẹ́rẹ́ yẹn jẹ́ kó gba visa kò ṣe nǹkan kan ó jẹ́ kó ra ticket wọn ò tún stop ẹ̀ ní immigration custom ò stop ẹ̀ pé ò lè lọ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dẹ̀ tó jẹ́ kó fly ó tún mọ́ ọmọ dání ó tún dé Qatar wọn ò tún stop ẹ̀ kó tó tún wọ China plane tún gbéra jàmbáyé ó tún dé China wọn tún jẹ́ kó wọlé ṣó tí nǹkan tí mo sọ fún ẹ pé èpè ẹ kò lè dá nǹkan kan because number one ó ti ń ṣe ibi wọ́n sọ fún ẹ pé àwọn tó gbé kinní ẹ̀ lé ẹ lọ́wọ́ bí àwọn explain terms and conditions nǹkan tó fi jẹ́ pé ṣe ló dàbẹ́ ni pé òun fọwọ́ ara ẹ ṣe rẹ̀ ni ṣe pé yẹn ò tí ì yẹ kó já up till now 6 years and counting ṣé kò tí ì yẹ ké pé àti gbogbo nǹkan tó ṣe kó ti bẹ̀rẹ̀ sí í jà by now ọjọ́ wo ló fẹ́ jà kó lè ṣe nǹkan kan fẹ́ anybody because ó ti ṣì í lò wọ́n gbé lé ẹ lọ́wọ́ but fake ìsídà kó jẹ́ pé fake náà gbé lé ẹ lọ́wọ́ àbí ìwọ ló ṣì í lò ó mọ kinní yẹn ṣe wọn kì í lò bó ṣe ń lò yẹn wọn kì í pe àdàbí lórí ọmọ kékeré ó lè sọ pé o gbógun dání òun ṣépè pé ọmọ kan máa kú ogun ò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ bẹ́ẹ̀ tí o mọ̀ pé o kì í ṣọmọ Yorùbá so kò lè yí ẹ pé tó bá fẹ́ ṣẹ́ èpè gangan Ṣọlá pé o ò lè máa mú innocent people sínú èpè kò ní ṣe o ò lè pe àdàbí lórí ọmọ kékeré kó ṣe náà tó bá yẹ pé Ìyábọ̀ ló ń bá jà bá Ìyábọ̀ jà gbogbo ò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn èpè ò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn wọ́n máa rò pé ilẹ̀ ọ̀gẹ́rẹ́ fẹ́ ilẹ̀ ó disappoint ẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ disappoint you iye ní disappointment o báwo ni o ṣe ní disappoint ẹ̀ because it's not like o confuse your greedy mi ilẹ̀ ọ̀gẹ́rẹ́ bẹ́ẹ̀ ni èwo ló ṣẹ̀nu gbogbo èèyàn tó ń gbé ṣépè ṣé Ìyábọ̀ ni ṣé àwọn ọmọ ẹ̀ ni ṣé ọmọ ọmọ ẹ̀ ni ta ló ṣẹ̀ ń bẹ́ ṣé Àrẹjà ni ṣé ọmọ Àrẹjà ni ṣé ọmọ ọmọ ẹ̀ ni ẹ ta ló ṣẹ̀ ń bẹ́. You are not specifying, you are just packing everybody. Packing the algorithm is confused. The algorithm, and I swear, torí ẹ̀ ló ṣe máa ṣiṣẹ́ against ẹ. Tó fi jẹ́ pé ìgbà tó bá ti confused sí òmò tó ń fẹ́ yà sí, ó máa padà sórí ẹ̀ ni. Náà ṣe pé ìwọ ló máa ń ṣẹ̀sìn gbogbo ìgbà. Ó ṣe pé ìgbà tó wọ doctorate náà yọ doctor kúrò nínú orúkọ ẹ̀. O tún lè pèrè ní Dr. Chief Mrs. Simonsi. Àwọn tó sọ pé ó máa bàjẹ́ fọ́ta wọn àwọn kọ́ láàrin tó ń ṣe nínú ayé ìwọ dẹ̀rẹ̀ ìwọ ló ń jégéjégé fún lójoojúmọ́ ìwọ ni now because you don't understand the concept of life. Number one kọ́kọ́ gbọ̀n kò sí nǹkan tó máa ṣe anybody ọjọ́ tó bá ti ń mọ̀ yẹn ló ti ní ìsinmi ìwọ kọ́ ló máa pa anybody ìwọ kọ́ ló máa ṣe anybody léṣe ó kéré obìn tí ó bì ló. O lè bá yé anybody jẹ o lè ṣe anybody léṣe. Number two, you should focus on the business that pays you instead of ẹ wo nǹkan tí Ìyábọ̀ wọlé ni ẹ wo èèyàn tó fẹ́ ẹ wo ọmọ ẹ wo kinní kan. Ibi tó ti ń rí ìkọ̀sẹ̀ nìyẹn tó fi jẹ́ pé ibi tó wà á mọ ibi tó wà 3-4 years ago á mọ nǹkan tó reduce ara ẹ sí lọ́jọ́ tèmi náà Ṣọlágbé. When you are big láyé ìgbà yẹn nísìnyí ò tó nǹkan kan mọ́ lójú aráyé kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń sọ. We live in a society tó jẹ́ pé nǹkan tó bá sọ náà máa lò against ẹ̀. Mo máa ń rí àwọn blogger náà Alájà dáa ṣe ṣe kinní kan àsọ pé Alájà ò dáa ó lè dáa sí yín torí pé ẹ̀ ń ṣe kinní ẹ̀ ń pọ́n lára ẹ̀
but when it comes to the general public kò séèyàn tó máa rí nǹkan tálájà yín ṣe tó máa sọ pé nǹkan tó dáa ni. Sórí kò séèyàn tí ò ní wà tí ò dáa àti tọ́jú ẹ̀ gangan ní kókó, and you don't understand that. Tọ́jú ìwà ẹ̀, ìwà lẹwà ọmọ ènìyàn. Tó bá ní wèrè tó crazy tó ṣe gbogbo ẹ̀, wàá sì tọ́jú ẹ̀ náà, wàá fara pamọ́ náà. Tó bá display madness ẹ̀ lẹ́ẹ̀kan àbẹ́ méjì kó tún ti ṣe kíni kó tún ti súnra kì, àwọn èèyàn máa mọ̀ pé àbẹ́ ni wọ́n ṣẹ̀ lóòótọ́ ni. Ó jókòó síbẹ̀ òun pariwo pé ọkọ ẹ lówó ju gbogbo èèyàn tó wà ní Nollywood lọ. Èèyàn mélòó ló wà ní Nollywood tó sọrú ọ̀rọ̀ yẹn? Bẹ́ẹ̀ ni, èèyàn mélòó ló wà ní Nollywood tó sọrọ̀ ọ̀rọ̀? Ṣé ọkọ ẹ lówó ju ọkọ gẹ́ì Yétúndé tọkọ ẹ ń ṣe footballer, owó yẹn tó ń sọ fún footballer? Ṣé Láti tó ń bọ́ṣọ sí lọ́rùn, ṣé kìí ṣe ìró ẹ̀kọ́ ló tún fi rán bùbá ń jọ sí? Ṣé òun ni ó lówó ju wọn lọ ní Nollywood? Ó mọ àwọn tó ń fẹ́ ni footballer, politicians. Kí ni Láti ní? Ṣé ó ní degree, ṣé ó ní nǹkan kan ní? Ta ló mọ Láti? Àti jẹ́ pé ìwọ ló ní remote ayé ẹ̀ dání tó ń control. Wọ́n sọ pé ọkọ ló bá tiẹ̀ jẹ́, ìwọ fúnra rẹ ló bá tara ẹ jẹ́ náà, Ṣọlápé. Tó bá sọ pé kinní kan ṣe kinní kan, your mama is not very very smart. Bó ṣe máa sọ pé yes smart if she raised you very well. I think the problem you have is that nǹkan tó ní yẹn ò rò pé o lè ní láyé. You don't even feel like you deserve it. I think the problem is that ìyà tí ìwà àti ìyá jọ ń jẹ bẹ́ẹ̀ ṣe ń fẹsẹ̀ kiri yẹn, o ti rò pé inú ìṣẹ́ yẹn ló máa kú sí. That's everything you can amount to. Because ó bá yẹ kó o deserve gbogbo nǹkan tó ní ilé ayé ni, o ò ní máa wo gbogbo ẹ̀ kó máa crumble and you do nothing about it. O ò ní máa fall step by step ló máa ń fall. Táyé ẹ̀ dẹ̀ ń parẹ́, tógo ẹ̀ dẹ̀ ń wọmi, kó dẹ̀ máa wo rẹ̀. Mo ní àtàtẹ́n tó bá sọ pé ìwọ, mo ní soft spot fún ẹ gan. Àtàtìgbà tíjà yẹn bẹ̀rẹ̀ gan, I am still here saying no, ẹ gbàgbé o, ọmọbìnrin yẹn ò ṣe kinní o, ẹ gbàgbé o. Mo ní soft spot fún ẹ gan, Ṣọlá. By now, mo ní by now bá ṣe ń project ẹ pé Ṣọlápé ní sẹ́ ò bá ti dígí àràbá nínú gbogbo celebrity. Ìwọ náà máa wò lókè báyìí pé bọ̀wọ̀ nǹkan tó sọ̀rọ̀ ẹ̀ dì torí okó. Láti ẹ̀jẹ̀ pé okó gidi. Ṣé èèyàn máa ń fẹ́ ọkọ tún ṣògo nù ni? Ìwọ tó yẹ kó fẹ́ ọkọ, ìgbà yẹn ló yẹ kó máa dán, ìgbà yẹn ni kí nǹkan máa pọ̀ sí fún ẹ, ìgbà yẹn ni káyé kó máa dán yàtọ̀. Bọ́ tó bá fẹ́ ọkọ tó bá yẹ pé bí ìgbéyàwó àti Láti ṣe rí lélẹ̀ ní gbogbo ìgbéyàwó ṣe rí, àwọn èèyàn mà ní marry. Gbogbo ògo wọn, gbogbo nǹkan tó ti build torí pé wọ́n fẹ́ kọ àjàrà bùkà kan, gbogbo ẹ̀ máa wá wọ mi. You knew the man was not good for you, but you force yourself there. Tó bá já nǹkan ní nǹkan gbà torí gbogbo ìgbà tó ń ṣe ó ń jú ṣe fún ẹ. Ọ̀pẹ́rẹ́ tó lọ jojú kòkòrò nǹkan tí ò ń ṣe nǹkan ẹ̀. Ìgbẹ̀yìn láyé ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ń bàjẹ́. Wá di aláwàdà adìyẹ. I never saw your hand coming. Ọlọ́run mi rí. Ìwọ, I never saw your hand like that. Wá di aláwàdà adìyẹ. Ní ẹ̀ Láti wò. Láti báwo. Anyways, Fọlá tó ti lọ China, day 2 tí Fọlá wà ní China. Kí la máa wá ṣe báyìí? Ààrẹ balẹ̀ wẹ̀sẹ̀ ni. Fọlá ò lè já sí nǹkan kan, kò lè ní nǹkan kan. Kí ló fẹ́ ní? Ọjọ́ ọ̀la tó fẹ́ ṣe kíní dà. Òun ló ti lọ ń kọjá wọlé yìí. Níbi tí wọ́n ti ń recycle aṣọ.
ṣòro pé àmọ́ pàṣọ tó ti ń tà láti January táwọn èèyàn ò rà lọ́wọ́ ẹ̀ kọ́ ló tún display tó tún gbé wá tó ń ṣe discount tó ń ṣe promo tó ti 70%, 50%, 25%, 10%. Kí ló dé? Ìgbà tó fail láti má rà wàá ṣe sẹ́ẹ̀tì kan sí wàá kó pamọ́ after 4 months wàá tún kó another sẹ́ẹ̀tì jáde after another month wàá tún kó the first sẹ́ẹ̀tì tán ọ̀rà yẹn wàá tún kó jáde. Àwọn warrior tó ń ṣe ẹ̀ ọ̀ pé ibi tó ti máa wọ́ ní fans ni when they are supporting you. Kì í ṣe lórí yes go on give it to her àwọn èèyàn orí wọn ti burú èlò ló wà lápò wọn. This idiot are telling you to give it to them torí 2,000 tó ń pélé wọn lọ́wọ́ and the real customer are running away from you. Àwọn wèrè warriors ṣá lè support ẹ ṣebí kí wá ti wọ́ṣọ́ tó kù tí stone ẹ bá ti yọ kó o dá fún wọn ni. That is not growth. Olówó kan láàrin òtòṣì mẹ́fà òtòṣì ń gbogbo yín náà. If you know that you want if you feel Ṣọlápé if you feel like you are growing you should be in a circle àwọn tó ga jù ẹ lọ kì í ṣe àwọn tó low jù ẹ lọ. Àwọn tó low jù ẹ lọ they are looking at you as if you are their god. Ibi tó ti ń ṣe mistake life yẹn ó yẹ kó wà nínú circle àwọn tó ní more than 4 shopping complex tó ń taṣọ oríṣiríṣi àwọn tó ń rule Nigeria market. Wàá wò pé wàá wà force láti level up bọ́ ibi tó wà pẹ̀lú àwọn warriors sí òní nǹkankan wo ṣọ́ọ̀bù wọn tó bá máa gbé jáde kò sí nǹkan kan mẹ́ ìwọ ló tó fún wọn lówó kan tó fi rajà sí ṣọ́ọ̀bù wàá fún yàn 20k tó fi rajà sí ṣọ́ọ̀bù wọn máa yẹn wọn máa praise inú ẹ̀ máa dùn. Ayé ẹ̀ ti bàjẹ́ nìyẹn tó yẹ kó wà ní level àwọn tó ní nínú complex ẹ̀ tó fail yẹn ibi tó gba ṣọ́ọ̀bù sí tó fail Àbújá ṣọ́ọ̀bù yẹn kó ẹlòmíì máa pa ṣọ́ọ̀bù 2 mẹ́ta papọ̀ kó wo nǹkan tó ń jà kó o máa wò ó kí ló dé táwọn eléyìí ò fail tó fi jẹ́ pé tiẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ ló ṣe fẹ́ because the circle of the people you put around you they are not customers. Ó pè wọ́n jagunjagun ṣé wọ́n lówó ni ṣé jagunjagun máa ń lówó ni. If the people surrounding you are not shaking and not patronizing your business change it. You're a businesswoman. You don't need warriors. You need customers. Bàbá máa sọ èèyàn kan péré ló máa raṣọ tẹ̀sí máa polówó ẹ̀ wọ́n ti raṣọ wá èèyàn kan péré. Òun tàbí 100 pieces of different lace for example èèyàn kan wá rẹ̀ ẹyọ kan kù 99 ta ló fẹ́ ra 99 tó kù. Ṣó kí ń gbé sórí scale ní pé báwo ló ṣe tànú oṣù yìí. Okó àwọn tí ò lówó lọ́wọ́ okó wọn jọ àwọn yẹn ń praise ẹ and to you that is success when you are supposed to level up with your mates that tó ń fi gagbága nínú industry. Nínú clothing industry yẹn is enough to even set you free. Èrò pọ̀ ń bẹ dáadáa tó jẹ́ pé wò ó ibi tó yẹ kó wà kọ́ ló belong ó dàbí flower tó ń grow nínú ẹ̀gún ni wọ́n máa gún ẹ pa ni wọn kò ní yé ẹ torí gbọ́rọ̀ Ìyábọ̀ Òjó ti fọ́ ẹ lórí Ìyábọ̀ ni you won't understand. Nígbà kó tó yé mi kó máa yé mi tẹ́lẹ̀ you thought of them praising you. No, it's not success. You selling is success. O kéré òjò o ò lè yàn àwọn èèyàn ló ń rajà èrò ló ní. Wàá wà okay eventually o.